أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى ayébádé ni wò tí ó bá ní wọ́n lè sọ pé oògùn ló ní tó lójú iṣẹ́ ọlọ́run mà ló sọ wá dẹni àlébà lójú ọ̀tá àlébà lójú ọ̀tá iṣẹ́ ọlọ́run ló fi ṣọ́kàbá. Tí kára òfin iṣẹ́ nígbè, àbọ̀lọ́run tó fi kó Kùránà, tí Kùránì kò fi ṣe dáná. Lákùn fi kó àlá tó kéde wá, àtàwọn àjọ ń fẹ́ wá, àtàwọn àjọ ń أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ومعلمينا ولكل من له حق علينا ولكل من أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين وللمؤلف فاصلا يا لا حول ولا قوة إلا بالله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí oná lọ́ba tí adúpẹ́ fún a ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lé tókọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fílẹ̀ tí tó fi di ọjọ́ ìgbédàlù kìyàmà. A ń fi àwọn Ọlọ́run bẹ̀ náà àwọn àfáwà tí wọ́n kọ́ wọn ní kí Ọlọ́run bá ní forí jì wọ́n, ọwọ́ àgbànímádùlẹ̀ arọ́bí Ọlọ́run bá ní kẹ́ wọn wọlá àjọkọ̀ oṣù Ọlọ́run. Afá tí wọ́n sì tíra tí à ń lò afáwà Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah àti gbogbo àwọn àfáà tí wọ́n ti ṣẹ́rí tíra Bulugul Maram tó jẹ́ pé nínú ma wọn òun náà láti mú ọgbọ́n àti òye kọlọ̀bàlẹ̀kọlá kọwà ní foríjì gbogbo wọn lápapọ̀ wala la ilaha illallah. Ní ìjẹjọ́ à ń sọ̀rọ̀ nípa inayatul Islam bil janin nígbàtí a débi hadithi tí
akàyí pé ìyàwó Aisha sọ nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ipe yaghsilu al-mani thumma yakhruju ila as-salat fi dhalika ath-thawb nípa pé sperm máa wà ní ara asọ́rúnsí Ọlọ́run àwọn fi ń sọ ìdájọ́ aṣọ yẹn gangan ìdájọ́ sperm pèsè ẹ̀gbin ni àbí kìí ṣe ẹ̀gbin la fi ń sọ pa dídá àti ìmọ̀ ìjìnlẹ̀ tí a rí nínú Al-Qur'ani Karim táàrí nínú ẹ̀sìn ní ìdúnà Ìsìlámù lọ kò sí ẹ̀sìn kankan táwà dénú ìwé tí ó sọ pé wọ́n fi rán òun tí ó wà ṣàlàyé báwo la ṣe dá ẹ̀dá tó ju inú Ìsìlámù lọ la fi sọ ń pa dídá àti stages tí Ànábì ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam àti mẹ́nu bà àpọ́nlé ìkọbi ara sí àti àwọn àdájọ́ ẹ̀sìn tí Islam gbé wá fún alìjẹ̀ní kí là ń pè ní jẹ̀ní o náà ní ọlẹ̀ ẹnu oyún tó wà nínú jámù rẹ̀ ní àjínà ọlọ́ni wà idh kuntum ajinnatan fi butuni ummahatikum ẹ máa rántí ìgbà tẹ́ wà ní ọlẹ̀ ẹnu àti wá sọ díẹ̀ bẹ́ẹ̀ ní jẹjọ àwọn afẹ́ mú wá nínú àwọn torí pé odidi tọ́pìkì ńlá ni ahkamul janin ṣùgbọ́n kákàrà mẹ́nu bà àwọn rẹ́rẹ́pẹ́tẹ́ ká tó bọ́ sí di àdísì tí ọkàn nínú àwọn ìnáyà Islam ìkọbi ara sí Islam fún alìjẹ̀ní òun náà ni pé Islam sọ nípa pé kí ni oyún tóbìnrin fẹ́ ní yẹ̀yẹ̀yẹ̀ kí ni aqallu muddatil haml aqallu muddatil haml ìgbà wo òun la lè sọ pé tóbìnrin bá lóyún tó lè bímọ tí wọn ò ní sọ pé oyún zina lórí Kùránì lọ sálàyé rẹ̀ fún wa àwọn àfáà lọ síbi wípé aqallu muddatil haml 6 ashhur èyí tó kéré jù tóbìnrin tí oyún yóò fi dúró ní obìnrin tí ó sì bímọ yẹn táà sì gbà pé alẹ́mọ́ ti gbá àwọn kẹmí tí wọ́n fẹ́ sọ lórí pé sóyún òsìnà ni àbúyún òsìnà kọ́ oṣù mẹ́fà ní Islam gbé kalẹ̀ àwọn onímọ̀ ayé òde òní àwọn dókítọ̀ àwọn náà gbáyé pé ọmọ tí wọ́n bá bí ní 6 months ó lè survive kìí sáwọn ní ẹ̀sọ́ Islam lọ sọfà láyé Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n mú aláboyún kan wá tó bímọ lóṣù mẹ́fà Umar wá fẹ́ sí ìdájọ́ fún pé ajẹ́pọ̀yún sínà olú nínú pẹ́tọ̀ yíkọ̀ yẹ kí yóò bímọ ní oṣù mẹ́fà ìdán bọ́yá ṣèjì fún àbáálẹ̀ ló kò pa a lè lọ rárá Umaru ìdájọ́ òrìbá oyún oṣù mẹ́fà ìyẹn lè bí tí è ṣe oyún yẹn ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́jọ́ pé tẹ́ bá ti ka oṣù mẹ́fà ìtumọ̀rù gbọ́ yìí ni pé oyún gbọ́dọ̀ di oṣù mẹ́fà lọ́kún tó lè bí ajẹ́pọ́kàn parọ́ déètì àálì ní Kùránì ìyẹnjú ẹ̀ àwọn ọmọ nígbò ní àálì ní ẹjá lọ́nà Kùránì ọlọ́ni nínú Suratul Baqara wálíwálìdáàtù ọlọ́ni ní àwọn bímabíma lóbìnrin
wọ́n máa ń fún ọmọ wọn lọ́yàn tẹ́gbẹ́ yóò sì tún lérè fínú o. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọ́wò ní usul àwọn nǹkan kankan máa ń wá tí ó máa wá fi súratil khabar, torí pé nínú bàlágà a ní al-khabar wal-insha, méjì náà ni kàlámù pín sí, a ní khabar a sì ní insha. Khabaru o ní information tó jẹ́ yí pé a lè sọ fún ẹni tí ń sọ̀rọ̀, tí a bá ń sọ fún yàn pé information ní sọ, a lè sọ fẹ́ yẹn pé ń parọ́, a sì lè sọ fún pé ń sòdodo. ń jẹ́ ń pè ní khabaru nù. Insha a lè sọ fẹ́ yẹn pé ń parọ́, a lè sọ pé ń sòdodo. Ṣùgbọ́n nínú lóga bí wọ́n ti ṣàlàyé khabaru fún yàn náà, ṣùgbọ́n téèyàn bá gbọ́ yé bá nínú lóga, àwọn àfóúnṣẹ̀rí àwọn bá fi àjọjọ́ pé khabaru pín. Àwọn khabaru kan bẹ tí wọ́n bí ọdá kọ́ ṣùgbọ́n tí ń sọ pé ń parọ́, torí pé tọ́wọ́ sọ pé ní tí a ń pèlè khabaru o náà ní pé nǹkan tó bá rọrùn ká sọ fẹ́ tí ń sọ pé innahu sadiqun aw kadhibun. Àwọn sọ pé àwọn khabaru tọ́lọ́ bá fún akọ́ tó lè sọ pé ẹni tó bá wù àlè sọ pé rọ ni tó àrárá o. Àwọn àfọwọ́ àpín khabaru tánà bí bá mú wá ọ yàtọ̀, khabaru ọlọ́ ọ yàtọ̀, àwọn ẹ̀dá ìkú tó bá yàtọ̀ sí. In tabaqa al-waqi' fa huwa sadiq wa in khalafa al-waqi' fa huwa kadhib. Tí in tó bá sọ bá ṣe kò ń gẹ́ tí ń ṣẹlẹ̀ a jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ló sọ, tó bá takò a jẹ́ pé irọ́ ló pa. So khabaru oríṣiríṣi, àwọn khabaru kan bẹ tó yẹ pé kódà ẹ̀ tó gbọdọ̀ gbà pé khabaru náà ni táà gbọdọ̀ gbà bẹ́ẹ̀ láíláí, à ní gbà bẹ́ẹ̀. Kamudda'i risala ba'da an-nabi sallallahu alaihi wasallam alladhi yadda'i an-nubuwwa ba'da an-nabi. Kẹ́ni kan sọ pé ànàbí Ọlọ́run ló ní ìsìn la nusaddiquhu bal nukadhibuhu, a sọ pé anta kadhab bal anta akdhabul kadhabin. Bàbá náà kùrọ̀ ọjọ́ pé kódà àwọn tó ṣe dictionary wọ́n ṣe mistake ní ibi tí a ń ya kẹ́sìbù sí orí rẹ̀ lẹ́wọ́n gbé bẹ̀, wọ́n fi máa ṣàpèjúwe rọ́. Ìtafẹ́lò ní pé àwọn ọ̀rọ̀ míì wá máa ń wá ní súratul khabar wal muradu bihi insha. Àwọn ọ̀rọ̀ míì wọ́n wà yóò dàbí ẹni pé wọ́n ń fún ní information òní, ṣùgbọ́n o gbọ́dọ̀ tún nítú information tó ọba máa kéwú. Ìtú insha'u lóòtù irú rẹ̀ ní àyàtà nǹkan yìí, kìí ṣe pọ́lọ̀ ń sọ sórí ìfà. Ìtumọ̀ rẹ̀ ní pé àwọn bímọ lóbìnrin kí wọ́n máa fún ọmọ wọn lọ́yàn, but wọ́n wá fi suratul khabar wal muradu bihi insha. Ẹ̀yin tí kí o yóò tí jìnà dáadáa nígbàtẹ́ bá dénú usul fiqh so yóò máa yé. Ọlọ́ni wálíwálì dáàtù, ọlọ́ni sí aláwọn obìnrin tí ẹ ń bímọ kí wọ́n yá máa fún ọmọ wọn lọ́yàn bá ti túnú. Ṣùgbọ́n amúrù bẹ́ amúrù lil mutlaq yaqtadi al-wujub inda al-usuliyyin. Al-amru lil mutlaq yaqtadi al-wujub. Amúrù sàpẹ́nà tàà bá ti rí kọ̀mándì ọ̀rọ̀ ẹ̀yẹ ní pé ká lọ sí, ṣùgbọ́n nígbà míì ń bẹ tí amúrù bá ti lè so papọ̀ mọ́ nǹkan tó jẹ́ pé kìí ṣe al-amru al-mutlaq, kìí ṣe al-amru al-mujarrad anil qara'in, kìí ṣe amúrù yọ wà sẹ́pẹ́nẹ́, ó lè kú lọ́rọ̀ ẹ̀yẹ tí ó di nàmbà fẹ́ bẹ́ẹ̀ tí èsì nàmbà túláàsì. Irú rẹ̀ ní àyà iwájú láti rí rẹ̀ ti tú. Ọlọ́run ní àwọn obìnrin tí ẹ kọ́ máa fún ọmọ lọ́yàn ọdún 2 gbáko, Ọlọ́run ní liman arada an yutimma rada'aha. Ìwà sọ̀rọ̀ èèyàn ò fẹ́ tó bá wù láti pé kí ní yẹ lọ́sọ̀rọ̀ afá amúrù yẹ minal wujub ila al-ibaha. Wáàdẹ́ agbọ́dọ̀ máa fún àwọn tí a ti ń gbóòrùn sánáwì díẹ̀díẹ̀ ká máa fún wa ní ẹ̀tọ́ ti ẹ náà. So àtàwọn tó ti tọ́ sánáwì wò àtẹ́lòmí ti ń wóyàn, so ká máa fún kọ́kàn má jẹ́ pé
àwọn àwàmù nìkan ni a máa bá sọ̀rọ̀ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam Ànábì sọ báyìí ara o. So a lè wá sọ ayà pé Ọlọ́run ní káwọn obìnrin kọ́ máa fún ọmọ ọlọ́yọ̀ ọdún mélòó náà ọdún méjì fífún lọ́yẹ̀ nìkan Ọlọ́run dá akọ́ mẹ́ o. A lè ní ẹjá tó wá lọ ní súrà mi nínú Al-Qur'ani Karim torí pé Qur'ani máa ń túra wọn ni Ọlọ́run sọ yí pé wà á múlù Ọlọ́run ní sẹ́ rí lílóyún oyún tí a ń lóyún oyún àti tọ́jú tí a ń tọ́jú yín àtọyún tí a ń ní pẹ̀lú yín tí a fi gbé yín sínú àti nítọ́jú yín ó jẹ́ 30 oṣù 30 oṣù ọdún mélòó ọdún méjì àtààbọ̀. A lè ní áyà kan sọ ọ̀rọ̀ títọ́jú nìkan fòdìdí ọdún méjì ìkan wá ní àti títọ́jú àtọyún níní ọdún méjì àbọ̀. A jẹ́ pé oṣù mẹ́fà tó lé lórí rẹ̀ yẹ òun ni ẹ fi ń sọ ń pa gbígbé oyún. Ìyẹn ó máa túmọ̀ sí pé àkọlù muddatil haml ó kéré tán ọmọ olóṣù mẹ́fà nínú ká tó lè gbàgbé ọmọ gidi lélẹ̀ ọwọ́ a lè lò jù bẹ́ẹ̀ lọ. Ibi tí a lè ti ṣe ìsìnbájú ọ̀rọ̀ yẹn nù. Ìsìláàmù ti kọ́kọ́ ń kọra ẹ ti ń kọbi ara sí oyún olóbọ̀ láti bẹ̀rẹ̀ pé ọmọ tá a fẹ́ bí ayé kí ni ìgbà tó kéré tí ó lò. Ìdí tá a fi ń sọ ilé àmọ́ ìwọ̀ kẹta fẹ́ lọ pé lọ́wọ́ wájú nìsín inú àwọn ẹ̀tọ́ tí Ìsìláàmù ní ká fóyún náà ó lè ní àwọn àfáà ní kí wá ní ìgbà tó pẹ́ tí a lè fi lóyún dà èyí ẹnu àwọn àfóòkò lórí ẹ̀. Àwọn ọ̀gọ̀rọ̀ àfáà lọ sí ibi oṣù 9 àwọn kan lọ bí ọdún kan àwọn kan lọ lọ́dún 2 àwọn kan lọ ọdún 3 àwọn kan lọ ọdún 4 àwọn kan lọ ọdún 5. Àwọn Màlìkíyà àwọn lọ sí pé aqsa muddatul haml ó ní 4 sinin. Mẹ́sí àbí Màlìkí náà pé oyún ọdún 4 pé tí obìnrin wà bí lọ́dún kìíní ká máa retí ó lè bí lọ́dún kejì ó lè bí lọ́dún kẹta ó lè bí lọ́dún kẹrin. Wọ́n sì mẹ́rì wá àwọn àdílé kan mẹ́ta ń pè ní Banu Ajlan àwọn àdílé fámílì wọn obìnrin kan bẹ́nu wọn tọ́fẹ́ wọn ọdún 4 wọ́n ní olóyún 3 fọdún 12 ìjúbà rẹ̀ òye oyún 3 fọdún 12 oyún kọ̀ọ̀kan rẹ̀ ti ní ọdún 4 ní gbogbo ọmọ tí bí tó bá lóyún ọdún 4 ní ó fi lóyún olóyún ẹlẹ́ẹ̀kejì ọdún 4 olóyún ẹlẹ́ẹ̀kẹta ọdún 4. So ìyẹn ló jẹ́ ká Màlìkíyà ọdún lórí pé aqsa muddatil haml nígbà táwọn ti ní practical example aqsa muddatul haml 4 sinin. Àwọn kan lọ pé aqsa muddatul haml 5 sinin. Ìyẹn bá ẹ máa wo Ìsìláàmù ní gbé ìdájọ́ wa ọmọ tá a wá ń sọ Ìsìláàmù fẹ́ fúnbìnrin láti ìgbà tí Ìsìláàmù ti ń wá pé ọlẹ̀ ẹnu ọmọ tá a fẹ́ bí ọlẹ̀ yẹn gò tí exist. Ìsìláàmù ti kọ́kọ́ sọ fún ọkùnrin àtobìnrin pé wá ibùgbé rélẹ̀ fún ọmọ tí ń bọ̀ sáyé wá yà rélẹ̀ tí ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ tá a fẹ́ plant nǹkan sí in tá a fẹ́ gbìn bẹ́ẹ̀ wá ọkọ rí ìwọ obìnrin. Torí kí ló fi sọ bẹ́ẹ̀? Torí ọmọ tó fẹ́ wáyé. Oyún ti wá dúró ọwọ́ á lo àkọlù múdá ó lo aksaru múdá kí ni inú àwọn ìdájọ́ tí Ìsìláàmù gbé wá fún pé tọ́mọ yẹn bá wáyé òkè kó tó wáyé Ìsìláàmù ní ọmọ tó wà náà a lè sí àwọn nǹkan kẹ́kẹ́ fún àkọ́kọ́ nù tá a lè ṣe mú tí Ìsìláàmù gbé ìdájọ́ rẹ̀ wá wàsíyà ìyẹn lè ṣe wàsíyà fún yọnu àsọtẹ́lẹ̀
ara pé ìsìláàmù kàkúnnù láì tí ìdàyé rẹ̀ ẹ̀sìn wo ló provide irú nǹkan báyìí. ìsìláàmù ní ẹ lè sàsọ́ọ́lẹ̀ fọ́mọ tí ò tí ìdàyé pé tọ́mọ ẹ̀ bá dáyé ẹ bá ń fún ní nǹkan báyìí, ẹ bá ń ṣe nǹkan báyìí, ọmọ tí ò tí ìdàyé ìsìláàmù dẹ̀ tó make provision fún. ìsìláàmù ní a lè fún ní wàsíyà, a lè fún ní hibà, a lè fún ní sọ́dákọ̀, a lè fún ní hadíyá. àti hibà àti sọ́dákọ̀ àti hadíyá gbogbo ẹ̀ náà tamlikul hayati ni. a lè fún sàárà, a lè fún gíftì, a lè fún lórí àtinúwá, a dẹ̀ lè ṣe wàsíyà. ara pé ìsìláàmù ń ta pé èyí ẹni sọ pé ẹ wò sẹ́rí Camry mi ẹ bá ń filẹ̀ oyún náà yà lágbẹ́jà tó bá bí ọmọ ni mo fẹ́ fún tí ẹ̀ náà sì gbogbo dáa sọ inú súnnà lọ wà, Qur'an ló gbé wá fún wa ọmọ tẹ́ẹ̀ tí bákan náà ìsìláàmù tó wá fún ọmọ yẹn ní ogún, ọmọ tó wà nú yẹn ìsìláàmù tó wá fún ní ogún jẹ ṣùgbọ́n kẹ́lì má jẹ́ inú kọbẹ̀ ara sí ìsìláàmù fún ọmọ tó wà nú pé ọmọ tí a ń lóyún rẹ̀ yóò tó bá jẹ pé ẹnìkan kú tẹ́ni yẹn tó jẹ pé tọ́mọ yẹn bá wáyé ọwọ́ àánú ẹ tí yóò jogún ẹni o kìí sí lọ́kọ́jọ́kọ̀ àtìyàwó torí yẹn máa ń dàrú máwọn èèyàn lọ́wọ́ níbi ọ̀rọ̀ ogún pẹ́pẹ́pẹ́ bóyá ọ̀rọ̀ ọkọ àtìyàwó rárá kìí sọ̀rọ̀ ọkọ àtìyàwó ní ìgbà pé bóyá ọkọ ìyàwó wá lóyún rárá ọ̀rọ̀ oyún tí ó jogún kìí sọ̀rọ̀ ọkọ àtìyàwó ní ìgbà tí ẹ̀ máa fara ìlú dáadáa. lápẹẹrẹ ìyá kan wà àkọ́bí rẹ̀ lọ́kùnrin ó ti ń ṣiṣẹ́ ọkà bùnmi àkọ́bí yẹn dẹ̀ ni ó ti ló lọ kì máa rí kò níyàwó òbí ma ìyá rẹ̀ sí lóyún nú tọ́jẹ́ pé tí ìyá ẹ bá bí ma àbúrò lọ jẹ́ fún ẹ̀tọ́kù so ìgbà tẹ́ ẹ̀tọ́kù yóò níyàwó tí ọ̀lọ́mọ àwọn àbúrò àti ìyá náà ni ó jogún rẹ̀ so irú oyún inú yẹn ní ìsinsẹ́ pé yọ́ jogún ẹ̀gbọ́n rẹ̀ nínú ṣẹ̀ríà so ajẹ́ pé tí ọkùnrin yẹn bá kú àwọn àlọ́ wo ìgbà wo ló kú sígbà tó kú yẹn ṣé oyún yẹn ti wà nínú obìnrin yẹn tí tó ti wà ẹjẹ́ máa lórú tí mo lò yẹ irú ìyá àtọmọ yẹ irú obìnrin tí ọmọ rẹ̀ kú tó sì lóyún nú tọ́mọ rẹ̀ tó kú yẹ tí ọ̀dẹ̀ fẹ̀yàwó kò bímọ wàláhì ẹ̀sìn Islamu ìmọ̀ni ló jẹ́ pé kò sáàyè ìranù nínú Christianity ìranù wà kẹ́nìkan kẹ́ dìde lọ́sàn gan pé wọ́n ká pé níbo ní ẹ ti pè ta lọ́kọ́ lẹ̀ nọ́mbà wo níbo ní ẹ ti pè ṣọ́ ló jẹ́ gbogbo àfá àtẹ́rí tí ń gé orí wọn ọmọ kí ó lè yẹ́ sí fẹ́ bí sí kó lè gbogbo adúrú dáhùn sọ yóò sì fẹ́ yéèyàn tọ́nà ọdún kan ní ike ó tí ráyè ká tọ́ gbọ́yé tó fi ájẹ pé ráṣù lọ́mọ wákàkì ó tí gbọ́ náà wùyè èèkọ̀ sọ́rùkù yè níbi pọ́pọ̀ bàlágáyè kó tó ẹsẹ̀ gbogbo náà wù sọ́rùkù bàlágá kẹ̀kẹ́ téèyàn kọ́ ọfẹ́ fi ṣe ní iṣẹ́ lọ́nà àdíìsì àti tẹ̀síìrì Kùránì ni ó tí gbọ́yìn òye tẹ́ ráṣù ní àmọ́ wákàkì but kó òwúlẹ̀ kọ́ wọlé lẹ́yìn tí ẹ́ àwọn fẹ́ wò gbogbo táwọn àfá àkọọ́lẹ̀ kò tí ìsàyé scan kò tí ìsàyé ẹlọ́ya scan ẹlọ́ya kíníkẹ àwọn àfẹ́sì wá kọọ́lẹ̀ pé àá wọ́n sì mẹ́rin wá nù súnnà wọ́n wọ àdísì wọ́n wọ àyà Kùránì wọ́n wá fi yọ ìmọ̀ jáde Islam ìṣẹ́sìn òmùgọ̀ ìṣẹ́sìn olódò wọ́n níbò láti mà ìyàkú àkọ́bí ìrẹ̀kú ìyàsí lòlógó
a sì fẹ́ ẹni tí a sì ń pèlẹ̀ tí ó jogún nínú fàrọ́ì tí a bá sọ pé ta ni wárísù ẹni tí ó jogún òun náà ni kullu hayyin ba'da mawtil muwarrith kullu hayyin ba'da mawtil muwarrith gbogbo ẹni tí bá ti ń sẹ̀mí lẹ́yìn ìgbà tó kú kódà bó ṣe ìṣẹ́jú kan ló fi sẹ̀mí ó ti bọ́ sọ́ndà wárith. àwọn afẹ́ mọ̀ sí nígbà tí ọkùnrin yẹn kú sí oyún yẹn ti wà nínú obìnrin o àwọn àfáà gbé májẹ̀mú kalẹ̀ inú májẹ̀mú yẹn ni pé kó jẹ́ pé ìyá yẹn ó bí oyún tó wà lọ rẹ̀ o ní tí ó kéré sí oṣù 6 lẹ́yìn ìgbà tó kú nkú lápẹẹrẹ òkùnkùn January ìyàwó abímọ ní March kò nídìí káṣẹ̀ máa jìyà ọmọ yẹn ti exist ìgbà náà kẹrì kò nídìí ọ̀rọ̀ scan gan kò nídìí wàhálà wọ́n láwọn májẹ̀mú àwọn kámẹ́tọ́ ẹgbẹ́ tí máa wọn lódò lè máa dàrú ṣùgbọ́n mọ́kàn ti ṣàpèjúwe bá Islam wá ní káwá sọ pé ọmọ yẹn ó meet up requirement wa oyún inú yẹn a dẹ̀ ti dá ogún dúró dè wọ́n ti ní ẹ má ti pẹ̀gbọ́n arákùnrin tó kú torí pé a fẹ́ mọ nǹkan tí wọ́n bí tí a bá bí ọmọ yìí náà ní ẹ̀tọ́ nínú ogún yẹn kí wá ní ó jẹ́ kọ́mọ yìí ó jogún òun náà ni pé tí a bá bí sáyé báyìí nígbà wọn bí ọwọ́ ake wọ́n àwọn kan náà ni pé wọ́n kọ́ gbọ́dọ̀ bí ní tó kéré sí oṣù 6 ìfẹ́ lọ́nà májẹ̀mú ilé yìí kan bà dàrú ṣùgbọ́n ẹjá àgbà kó ti meet up requirement torí pé tí bá ti lọ́nà májẹ̀mú ilé yìí afẹ́ bọ́ọ̀nù fara ìbúta náà so ẹjá àgbà pé ó ti meet up requirement nígbà meet up requirement kí ni májẹ̀mú tí ó fi jogún ni pé bí ẹ ṣe bí sáyé ọgbọ́dọ̀ kéé kí wọ́n má bí lókù ma tí ẹ bá ẹlẹ́ bí láláyé ọmọ yóò jogún ṣùgbọ́n tí ẹ bá bí lókù ma kò jogún kí ni túnmọ̀ òkú ma wọ́n bí lókù ṣùgbọ́n tí ẹ bá bí láláyé ẹlòmí tó lè máa wòké èwo ni pé tí ẹ bá bí láláyé yóò jogún sí gbogbo rẹ̀ ti wà láyé tẹ́lẹ̀ tí ẹ bá bí láláyé tó bá ilé kú padà kódà kó lo wákàtí kan ó ti lẹ́tọ̀ọ́ ní ogún àwọ̀ àkọ́kọ́ fún nípa etí ẹ̀ ìpé etí ẹ̀ tó wá kan láwà sọ pé ọmọ tó kú yìí náà àwọn wolo náà tó fi ayé àwọn wo ni ó jogún rẹ̀ bí ẹni pé ọmọ yẹn ti wáyé tó ṣe wàhálà property tó ń kẹ́dàyé bá ẹwú bí Islam sì kọ́ bí ara sí tó ẹ̀dàkọ́ tẹ́ kò lè yẹ ti fẹ́ jà àfà láì mọ gbogbo eléyìí orí ní nǹkan ṣùgbọ́n bá tí ò sí tí ẹ fẹ́ kà lẹ̀ wọn à ní ka orí Dinu Nabiyyi Muhammadin akhbaru ni'mal matiyatu lil fata asaru ni'mal matiyatu lil fata asaru àfọ́ ní dinu Nabiyyi oníṣẹ́ orí ẹ̀sìn ànàbí tàà ń sọ yìí akhbarun àdíìsì ni o tí a bá ní ọmọnìyàn ó ń bo nǹkan sí ẹ̀sìn rẹ̀ kọ́ wá jẹ́ pé àdíìsì ló fi ń sí ẹ̀sìn rẹ̀ ọmọ kó oríire o afáàní látàrí gọ̀bá náà afáàní mọ́kòrìrà àdíṣe o mọ́kòrìrà súnà o má sì kórìíra àwọn àfá àti ṣe súnà àwọn àlàfà aládìíṣe o sórí kéèyàn máa fi òrì sẹ́sẹ̀ láì ló bí ìgbà téèyàn rìn lóru ládùúgbò òbí tí ó mà bọ́rọ̀ rẹ̀ sí rí o tí ó fi lọ bọ́nu sọ́kèwé kò ní mà
wọ́n ní hadithu naharun kéèyàn máa lo àdísì fi ṣẹ̀sìn bí ìgbà téèyàn rìn lọ́sàn àdúgbò ibi téèyàn mọ̀ wọ́n tó wá tan fluorescent rẹ̀. So ibi tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni kéde Islam ẹ̀sìn mani àfààní alaykum bil hadithi falaysa shay'un. Alaykum bil hadithi falaysa shay'un yu'adilu ala kulli jihati yu'adilu ala kulli jihati. Àfààní alaykum ọ̀dọ̀wọ̀ yìí. Sọ fẹ́ mọ̀ kí ó hadisi ni ọ̀nà ọgbàmù. Kò sí ìkẹ́kẹ́ láyé tó lè fi jọ hadisi yóò á nílò wó aláàkúnlé ìjìlẹ̀ ààrẹ. Aláàkúnlé ìjìhàtì yóò á nílò aláàkúnlé ìjìhàtì. Gbogbo agbègbè ìmọ̀ pátá tó lè máa kò sí tó lè fi wé hadisi bẹ́ẹ̀. Wajadina fi riwayati kulla fikri. Àfààní wajadina fi riwayati kulla fikri. Inú riwaya nínú hadisi láti kó gbogbo fíkíù láyé tó bá fẹ́ mọ̀ fíkíù máa lọ́nà hadisi. Fi riwayati kulla fikri. Wàhákà máa ń kú. Sọ fẹ́ mọ̀ gbogbo ìdájọ́ ẹ̀sẹ̀ ìṣòro àdísì. Tẹ̀bí inú àwọn ìdájọ́ ẹ̀sìn náà ni bùlúgbì mọ̀rọ̀ mítà bí. Tẹ́bá wà dísì làkámù ni, inú rẹ̀ ni ń dátì làkámù wà, ẹgbá dísì làkámù ni. Wà mí kúlì lọ́gọ́ọ̀tì. Tó bá fẹ́ mọ̀ lúgà, àdísì náà ni ọlọ́kà. Bidikiri muslimi dati anistu laili. Bidikiri muslimi dati anistu laili. Sáàfilẹ̀ wọ́n jà máa ń sọ. Ó ní kí lásọ débẹ̀? Ọ̀rọ̀ nínú. Bó láti wá mọ̀, àwọn àfáà ní pé wọ́n bí láàyè. Tàbá fẹ́ mọ̀ pé ọmọ Ànábì ní inú àdísì Imam Ahmad ìdàstàhálà lè mọ̀lúd sọ̀rìhán wàrìtà. Ànábì ní ọmọ tí ẹ bá ń retí pé tí yóò jogún tí a bá bí sáyé báyìí tó bá eléké wọ́n wàrìtà. Ànábì ní yóò jogún. Wọ́n ìdá lámúyẹ̀stẹ̀ hílà sọ̀rìhán tí ó bá ti léké jáde lámúyẹ̀rí òjogún. Ó fi hàn yí pé kí láàfin mọ̀ wípé ọmọ alààyè ọmọ ni o náà ni al-istihlal. Kí ni a ń pè ní istihlal? Al-istihlal o náà ni surakhatu tifuli inda al-wilada. Surakhatu tifuli inda al-wilada. Bọ́mọ pèsè máa ń ké jáde tí a bá bí ọmọ olùlọ́wọ́ ń pè ní istihlal. Al-istihlal surakhatu tifuli inda al-wilada. Bọ́mọ sí máa ń ké jáde ohun pé wẹ́n kí sì ni mọ́ máa ń ké? Ànábì sálàyé fún wa sallallahu alaihi wasallam ipé máa ní mọ̀lúdẹ́ ọ̀sọ́mọ tí wọ́n bí báyìí illa nakhasahu shaytanu fayastahillu sarihan min naskhati shaytan. Tóbìnrin bá ti fẹ́ wọlé bọ́rú èṣù náà bá wọbẹ̀ tó bá ti ń bímọ ọmọ yẹn èṣù ní òòrùn ní òkúrù yọ gbáǹkò nínú ìwáyà mi àṣọ́rọ̀hù èṣù ní òòrùn so tí yóò gbà ní kò fàyẹ́sítẹ̀hìlù sọ̀rí hàn fàyẹ́sítẹ̀hìlù sọ̀rí hàn Ànábì ni yóò fi ké jáde min naskhati shaytan látara àpò èṣù tẹ́sù ọ̀bà tí ìdè ó ní gbogbo táwọn nọ́ọ̀sì ń ṣe
ànábì ní ẹnìkan péré ó ní ṣàìtọ́nù ọ̀fọwọ́ kẹbẹ̀ illa Isa buna Maryam lẹ́yìn Isa ọmọ Maryam nìkan wa ummuhu àti ìyá rẹ̀ illa Isa buna Maryam wa ummuhu lẹ́yìn ànábì Isa àti ìyá rẹ̀ kí ló fà torí Anna tó jẹ́ ìyá ànábì Isa tó ń jẹ́ ìyàwó Imran sọ́tàlì Imran nígbàtí Imran tó jẹ́ àgbàfà tó kú wọ́n ti wọ́n ọmọ láìmọye ọdún Ọlọ́run jẹ́ pé wọn ìyàwó lóyún ọkọ kú ìyá wa Anna wa ń lérí fọ́lọ̀ pé inni nadartu ma fi batni muharrara fataqabbal minni innaka antas samiul alim. Ó ní ìwọ Ọlọ́run inni nadartu ma fi batni muharrara ìtí bẹ́ẹ̀nù mi mo fi lérí fún Ọlọ́run tí mo fẹ́ kọjọ́ pín kọ́ jẹ pé yóò mọ̀ wá sí bọ̀ sí rẹ̀ ilé ọlọ́ba ní ìgbésí yọ orí ọmọ gbá masalasi orí ọmọ tó lé ọlọ́run sí ẹmọ wo bèèrè ìyàwó Anna ń wò pé ọmọ tó orí tó ní òun fẹ́ kọjọ́ pín kọ́ wá jẹ pé gbogbo ìgbésí ayé rẹ̀ inú mọ́ọ̀sì ni ó ti lò yóò mọ̀ tó lé ọlọ́run sí tó wọ́n fẹ́ fi rà àlùbáríkà ọjọ́ ọ̀la fún kò ní délé ọlọ́run ọdọ́ tì yóò máa sí mímá ibẹ̀ yóò máa gbé ibẹ̀ wọ́n ti máa kọ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run gbà lọ́wọ́ mi tí mo láníyàn rí gbà lọ́wọ́ mi Ọlọ́run kò báyìí Ọlọ́run ní fọ́nà máa wádọ̀ àti ha ń bò bí ma ọba wùgbọ́ ọmọ wù báyìí bó ṣe ń bí ma torí pé àníyàn pé in tó ń fẹ́ kọ́ ṣẹlẹ̀ ọkùnrin ọ̀jẹ̀ bó ṣe ń bí ma tẹ́ báyìí ọkọ̀ wọ ọmọ gèèké tó ti kọ́kọ́ wò onírọ̀ bíi ìní wọ́dọ̀ àtò àhúnfà ọlọ́lọ́ ọ̀dọ́ ìní wọ́dọ̀ àtò àhúnfà ọlọ́ ọkùnrin ni mo tọrọ obìnrin fún mi wà lẹ́yìn sàzàkárù kalẹ̀ òhúnfà ọlọ́ obìn ọ̀dà bí ọkùnrin ọ̀dà bí obìnrin iṣẹ́ tí mo ní yóò ṣe kó máa sọ mọ́sálásí kó máa gbálẹ̀ mọ́sìkì kó máa tún ṣe iṣẹ́ ọkùnrin ni ọkùnrin yóò lè free láti lè ṣe kíláwí inni samaituha Maryam ó ní inni samaituha Maryam ọlọ́run tó bọ́ wá rí bá inni samaituha Maryam mo sọ ní Maryam ọlọ́run mo sọ ní Maryam kí ni túnmọ̀ Maryam bí máa na ábídà olùjọsìn nínú èdè Híbúrù lọ inni samaituha Maryam mo sọ ní Maryam wa inni u'idhuha bika mo wá ń fi ọmọ yìí mo fi ń wá sọ àtọmọ tó náà bá bí wa dhurriyyataha minash shaytanir rajim mẹ́jẹ̀ súnmọ́ wọn bó ti sọ báyìí ṣàtọ̀ padà ní ọdẹ̀ ti tọrọtọ mọ́lẹ̀ so Ànábì wa lẹ́yìn méjèèjì nìkan nítọ́ba ti ánàmì so lọ́lọ́run fi padà fa ìkàn lájáde látara Màríyámù yẹn pé in tí Anna ń béèrè nípìnlẹ̀ pọ̀pín tí ó máa tó lé Ọlọ́run sí tí ó máa ṣe gbogbo ẹ̀ láti lè bá àfíra àlùbáríkà fún ìwà àfàyọrún àrọmọdọ́mọ tó ti bẹ́ẹ̀ náà Màríyámù yẹn náà inú ilé Ọlọ́run yẹn ti tọ́jú rẹ̀ o so in ta fẹ́ lò ní pé ṣàìtọ́n òní máa ń gbá ọmọ so kò nítumọ̀ kankan nù gbèsè ayé gbogbo apáta iná lájẹ̀kú rẹ̀ bọ̀tí tó kàfẹ́ sí náà ni pé ọmọ ànábí adámàdá yìí òní mọ́ ọkọ̀ fọ́ọ̀kà kò ní kẹ́ni kó nípa nù gbèsè ayé rẹ̀ kò bá gbèsè ayé rẹ̀ jẹ́ ṣùgbọ́n pé ọmọ ànábí adámàdá ọkọ̀ dáyé so ànábí wa ní ọmọ tó bá ti lè ké bá alàyé ọmọ nù bára nọ́ọ̀sì bá ń kádù gbádá ààbò ọ̀gágun tó wà ní ìjájì rẹ̀ ní èdè tó bá dé kò ní di wàhálà kankan náà
so tọ́mọ bá wá ké bá wọn tó ké jáde ànábì ni ó dùn tó bá ké wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ tí ò lójú wà náà wà lọ tó fi kú padà ó ti lẹ́tọ̀ọ́ sógún ogún tá a bá fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni wọ́n padà gba ogún yẹn tí ó bá ní bàbá láyé ìyá rẹ̀ àtẹ̀wọ̀n ẹ̀gbọ́n rẹ̀ tó bá tilẹ̀ níyà àti bàbá ọ̀kẹ́ ẹ̀gbọ́n kankan mọ́ gbógun sí wà nù so ṣùgbọ́n tí ó bá ní bàbá láyé ọkàn ìyá àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀wù ìsìlámù ṣe ń sọ̀rọ̀ káwá kó lórí wọ́n á ní ọ̀dà náà bóun láti lè mọ̀ nínú táàfì mọ̀ ní pé ọmọ alààyè ni òun ni kóké kọyán kó sín kó lo haraka kó ju ọkọ̀ ojú ṣẹ̀bá kò bá wà padà lọ alààyè ni wọ́n ti bí báwọn ó ti lẹ́tọ̀ọ́ sógún ìsìláàmù ti ń fún ọmọ tí ò tí ìdàyé lẹ́tọ̀ọ́ rẹ̀ pẹ̀tòrí pé nígbà tó kú yẹ kú ọmọ yẹn ń sẹ̀mí nínú àwọn àfáwà ní ọ̀dà tí ọmọ yẹn bá wá wáyé láì tó bá wáyé lókù kí tó làwọn ọwọ́ rẹ̀ ìsìláàmù ní àwọ̀ àwọ̀ oṣù wo ló wáyé àwọn àfáwà ń fà mọ́ra wọn lọ́wọ́ lórí àwọn mọ̀sáyé pé tó bá ilé jẹ́ pé ọmọ tó wáyé yẹn oṣù mẹ́rin ti kọjá lórí ẹ̀ kó yíò tó wálẹ̀ tí wọ́n ti fẹ́mì síla tó wá wálẹ̀ ìyẹn là ń pè ní asaktu saktu sí nǹkan tọ́ saktu lọ́sẹ̀lẹ̀ yẹn tó bá ilé jẹ́ pé saktu tọ́sẹ̀lẹ̀ tí ọmọ yẹn tí wọ́n dẹ̀ ti oyún tó wálẹ̀ ní saktu tọ́mọ yẹn tóṣù mẹ́rin ti kọjá sí lórí apákà àfáà ní ákìrùn sọmọ ńlá oyún ti kóṣù mẹ́rin ákìrùn sílá áfún lórúkọ àwẹ̀ ákìrùn sílá àwẹ̀ áfàsọ sílá ásìlì yẹn ti máa ń ṣe òkú mùsùlùmí kódà ásìkò lórúkọ pé ọmọ yìí tó bá jẹ pé ọba wáyé tó dúró orúkọ tí ìgbà fún ni wọ́n ní torí pé ẹ̀mí ti dára ẹ̀ apákà àwọn àbá àṣọ́bá mọ́sílá táwọn àfáàfá mara wọn lọ́wọ́ tó pọ̀ ní o aka ní ẹ tí ọba kóṣù mẹ́rin ààwẹ̀ ṣùgbọ́n nàìjíríà sílá àákàgbé inú aṣọ́ka aka lọ sí alimohim ká mọ̀ lọ ọbẹ̀ ọ̀tá láti gbé ayé torí pé ọ̀rọ̀ pọ̀lọ̀dọ̀ àwọn àfàǹtẹ̀ kódà ká ní oṣù mẹ́fà lọ gbọ́dọ̀ pé àkọlù múdátìlẹ̀ hamod olóṣù mẹ́fà tó wájẹ́ kó ní bá ti wálé lóṣù mẹ́fà tó dókù mọ́ òun la tó lè fún lóókọ pé àkáàmù mẹ́rin ní ọ̀sẹ̀lẹ̀ sí àáfún lóókọ àákìrùn síla àáwẹ̀ àásìn kódà ká ní àpà àkíkọ rẹ̀ àpẹran súnmọ́ rẹ̀ tó ń gbò tí lè kó sún mẹ́fà kàá fún lórúkọ inú ẹ̀tọ́ rẹ̀ ni pé ọmọ tó kú yìí orúkọ tí mo fẹ́ sọ ní wọ́n torí pé òun náà ó dìde láníkì àmà pẹ̀lú orúkọ kálukọ́ dìde láníkì àmà ni ọmọ yẹn dẹ̀ ní inú ọmọ tí ó wúlò fóbi lọ́wà ṣùgbọ́n lẹ́yìn ọba wọ́n tàn ọ̀rọ̀ pé ọlọ́run ó sì ń tọ́da bí ẹni pé lẹ́yìn ọ̀dà ìjọ ọ̀jẹ̀ sábà bí mímọ̀ wọ ní èèyàn láníkì àmà kálíbà àmọ́ ìnáyà tí ìsìláàmù ní kódà bí èèyàn bá lọ kọlu aláboyún tó fi dígbé oyún wálẹ̀ lára rẹ̀ tú jíbùlì gúrọ̀ ní tàràtẹ́ni yọ́ san ràkúnmí 5 so ràkúnmí 5 ràkúnmí kan ní ìsẹ́ yóò sì máa lọ bí àárín bí 1 million naira ní ràkúnmí gidi so ràkúnmí tó yí tó ń bàjẹ́ bí 1 million naira so 1 million naira times 5 àwọn oníwà àgbà
owó yẹn àwọn tí ó jẹ ni pé a gbà pé oyún tó wálẹ̀ yìí o ìwọ ló báyà burú sí pa ọgbà ń pàánú lóyún fi bàjẹ́ láàrẹ̀ kọ́sán 5 million lápẹẹrẹ wọ́n wà 5 million fún tí oyún tó bàjẹ́ o bàbá tó lóyún àti ìyá tó lóyún àwọn ni wọ́n wà pín owó tó jẹ́ pé ẹni tó lóyún bàbá tó lóyún gẹ́ ti kú ìyàwó ló wà láyé so ìyàwó àtàwọn ẹ̀gbọ́n ọmọ ni wọ́n dọ̀pẹ́ ṣùgbọ́n tó wá jẹ́ pé owó bàbá yẹn wà láyé wọ́n sáà mẹ́ta ìyàwó múdà kan ìdá méjì tó kù bàbá ní òkú òjò àlọ́ bó ṣe pẹ́rẹ ẹ̀nà wọ́n bí ìgbà tí ọmọ yẹn wáyé tó sì sí owó tó wá mú tó fi dúkìá lẹ̀ ẹmọ wo Islam ọwá kú nínú ìtí Islam tó tún ṣe fún ọmọ ní tàbí ní al-ijihad ìjìhádù ìdọ́ọ̀dì abortion ìran mẹ́ta ní bẹ̀ al-ijihad at-tilqa'i ọwà al-ijihad al-ijtima'i ọwà àti al-ijihad al-ijrami ìgbà mí ń bẹ ìtọ́jẹ́ tilqa'i ó ní ìtọ́jẹ́ pé àpò bímọ obìnrin ìgbà tí nǹkan dúró ń bẹ ni wọ́n ní kíní yóò lè dúró láàyè àfi kí wọ́n mú kó tilqa'i nù ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀nà Islam ju pé kí wọ́n mú kó náà lọ ìkẹ́jì ó ní ìtọ́jẹ́ ti ijtima'i al-ijihad al-ilaji ó ní tí ó ṣẹlẹ̀ sóbìnrin tàbí pẹ̀lú orí tó ní yíò ìnira wà ń bẹ̀ fún ó lè kó ìnira bá àlàáfíà ara rẹ̀ ó lè sí nǹkan báyìí látọ̀nà àwọn medical doctor Islam ní kí ó mú gbò ẹlẹ́ẹ̀kẹta ó ní tó jẹ́ ti al-ijrami èyí tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ fètò sọmọ bíbí òun nídìí ọmọ àwọn méjì lòun bí báyìí ó ti dáa báwọn kò mú nira kẹkẹ wá fún gbèsè ayé òbí wípé láyé òun máa jò jẹ́ ní ìyàn Islam go against nínú àwọn òkúkú ọmọ ọ̀pọ̀ tí Islam tí ọkà so kábọ́ síbi hadithi ni wọ́n ní nínú hadithi àbí samahi wọ́n lánàá bí sallallahu alaihi wasallam sọ pé yóò sálò mẹ́mbà lil jariya wà yurashu mẹ́mbà lil gulam ọmọ kékeré obìnrin tó bá tọ̀ síyànlá tí ó tí máa jẹ ju wípé èmùyàn lọ ọmọ kékeré obìnrin so tó ń bá tọ̀ síyànlá ìtọ̀ rẹ̀ obì á lọ fọ́ ni tí a bá ní fífọ̀ kìí ṣe pé ọṣẹ wọ́n bomi sí ojú aṣọ yẹn yọ́ wà á gbó ó ní túnmọ̀ fífọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ọkùnrin ni tí ń mú yàn lọ́wọ́ ìlọ́bátọ̀ sí yànlá kò ní ìdíkéyàn ọmọ gbó ẹ̀kàn wọn mi sójú rẹ̀ Islam ó fi ẹ̀yìn pé pẹ̀lú tí Islam sọ ẹ lọ bí gbogbo medical doctor ayé kí wọ́n gbé ìtọ̀ ọmọ obìnrin tí ń mú yàn lọ́wọ́ kí wọ́n gbé lọ sínú láàbù kí wọ́n gbé tọpọ̀ lọ sínú láàbù kó sàn tó fáwá fún wà láì wọ́n máa bá Islam wájú wọ́n ọ̀sọ̀gbà tí ẹ ti bàlágà o ìgbà tí ẹ mú yàn lọ́wọ́ wà ní kúrò ní ìlú bọ́tí wà ní kúrò ní ìlú bọ́tí.
àgbẹ̀sẹ̀ bá wọn sáyẹ́nsì o wọ́n gbé tọ́ ọmọbìnrin tí mo yàn lọ́wọ́ wọ́n gbé tọ́ ọmọbìnrin tí mo yàn wá gbé lọ láàbù tó ń gbẹ́rẹ̀ náà pé wọ́n ní tọmọ ọkùnrin kákàbọ̀ mi wọn tọmọ obìnrin kásìtò ẹ̀gbọ́ ni gbígbó ni ó tó mú tiẹ̀ kó mẹ́ ẹ̀kẹ́gbó nígbà wọn mú yàn lọ́wọ́ ṣùgbọ́n tí bá ti fọ́ yàn lẹ́tì ẹ̀ ń jẹ nǹkan mi ó ti change ó ti jọ wà sáwásáwá kúrú sáwásáwá inú àdísì Asma bint Abi Bakri radiyallahu anha Asma ọmọ Abu Bakri ó ní Ànábì sallallahu alayhi wa sallam ó sọ yí pé nípa dammil haid ẹ̀jẹ̀ menstruation nínú àwọn ọbẹ̀ sọ́kò láti máa mọ́ ẹ̀jẹ̀ menstruation al-haidu òní menstruation but nínú èdè Lárúbáwá lil haidi tis'atu asma ó kọ mẹ́sàn-án ní Lárúbáwá pé haid ìkánú rẹ̀ ní haidu gẹ́gẹ́ haid tí Lárúbáwá pé haidu ẹ̀jẹ̀ obìnrin náà ní jẹ́bẹ̀ tí a bá ní abdahak the dog ẹ̀jẹ̀ kí lórúkọ rẹ̀ náà ni ẹ̀jẹ̀ menstruation náà ni tí a bá ní ikibar bí amza kaf bá ikibaru ẹ̀jẹ̀ náà ni jẹ́bẹ̀ tí a bá ní ìrìsọ́rù ẹ̀jẹ̀ náà ni jẹ́bẹ̀ tí a bá ní bírọ́sù bìsẹ́ ẹ̀jẹ̀ náà ni jẹ́bẹ̀ tí a bá ní ìrọ́kù àìn rọ ìrọ́ bìkáf ẹ̀jẹ̀ náà ní jẹ́bẹ̀ tí a bá sì ní fi rọ́ fáf rọ́ káf ẹ̀jẹ̀ náà ní jẹ́bẹ̀ tí a bá sì ní tọ́msù tọ́ mím sin ẹ̀jẹ̀ náà ní jẹ́bẹ̀ tó orin kan bẹ táa fi máa ń dọ̀bátọ̀ rẹ̀ a ní haidun máa kọ́ lè bá haidun nífàásù tọ́kọ̀ bí táà ní o táà nífàásùn haidun nífàásùn dìrọ́sùn bìsìn tọ́mùsùn ìrìsọ́rùn sọ́dúnwò rẹ̀ nù bá ọyẹ kàbá ìrìsọ́rùn mélòó ló bá 5 náà ájísùrù àmà jẹ́ dáhàkùn ìrọ́kùn fìrọ́kùn dáhàkùn ìrọ́kùn fìrọ́kùn tọ́mùsùn ìkìbárùn tọ́mùsù ìkìbárùn ìkàbí sin ìkàbí thá mélòó lọ jẹ́ bá náà 5 lókè ẹ̀yọ ṣàkẹ́ haidrọ́tọ̀ lílẹ̀ haid tí sáàtọ̀ asìmá àwọn olùkọ́ tí sáàrẹ̀ náà ẹ̀yọ haid tẹ́bá ti haid haidùmá kò ti di mẹ́wàá so ọwá ń bèèrè ń pa ó ní Asma bint Abi Bakri ọlọ́nà bí sọ ń pa haid tó jẹ́ kíkí ní o to see àbí ọ̀dà nípa sẹ́rí Asma yìí náà Asma wù nígbàtà bá dìbò ọ̀rọ̀ istihadọ̀ Asma wù mí wà tó yàtọ̀ sí Asma wù lè tọ́láwọ̀ yẹn máa fẹ́ gbókọ wọn a ní àwọn al-mustahadot fi hali nabi sallallahu alaihi wasallam àwọn obìnrin tí ẹ̀jẹ̀ àwọ̀ dàndà láàmù láyé nabi sallallahu alaihi wasallam inú wọn ni Asma'u bintu Umays ó yàtọ̀ sí Asma'u bintu Abubakar
Asma bint Umais kí sọ rẹ̀ ọlágbára ọ̀tọ̀lẹ́tọ́ kọfẹ́ síkìsì Jáfárù lọ kọfẹ́ ìgbà Jáfárù kú Abubakar fẹ́ ìgbàtà Abubakar kú Ali fẹ́ radiyallahu anha. So Asma bint Umais nìyẹn ó ní wọ́n bí Ànábì léèrè ń pa nípa omi aṣọ ẹ̀jẹ̀ menstruation tó wà lára aṣọ bó láti ṣe. Ànábì sọ yìí pé tàbí tùrù so ìfẹ́ pé ọ̀fọ̀ habai ọ̀fọ̀ gbó. Ànábì wa ní lẹ́yìn ìgbà náà ọwà ẹsẹ̀ fomi sí ọ̀pọ̀ ha ẹ̀jẹ̀ ń kó bẹ́ẹ̀ lára aṣọ ọwà fi so kàìfíyà ìta fi máa ẹ̀kùn ní bẹ̀rẹ̀ nígbàtà bẹ̀rẹ̀ mọ̀rọ̀ mi yìí mo ní nàjásà ó pín sí mẹ́ta. ìdánà nàjásà tó mughalladha wà mukhaffafa wà mutawassita. kàìfíyà tó tathhir oní ọmọ dìtámì ṣé nàjásà yẹn wà mughalladha ní ọkọ̀ fọwọ́ ti ilé ọ̀sẹ̀ wà fọwọ́ gbó ẹ ti di pé damul haid najasatun mughalladha ni ẹ̀jẹ̀ menstruation ibi àwọn èèyàn wá yẹ hànà sí kódà àwọn àfáà tó máa fi sí ogun tí wọ́n fi máa hàn jù nǹkan sóbi wọ́n á tún máa sí sí àwọ̀ débẹ̀ láwọn aláwọ̀ dájọ́ ń gbé ìlú tí a ń pèrà láàfáà sọ̀rọ̀ kọ́lọ̀kọ́ ọba ní kọ́ ọkọ́ lẹ́tàn gẹ́sẹ̀ ń mú akẹ́ górí náà ni wọ́n ti máa rí àmú ọlọ́kọ́ ó sàánú wa so torí àsìkò ti lọ so inshallah ibi tí a dàdúró sínú bí idhnillahi wa'idil buhar sanastamiru inshallah fil usbu'il qadim بإذن الحي القيوم إن كان في الأمور بقية ونسأل الله سبحانه وتعالى أن يبارك في علمنا وأن يجعلنا من المخلصين وأن يوفقنا لما يحب ويرضى من العمل والقول وأن يتوج أعمالنا بالقبول والنجاة برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Ẹni pé bí ọkọ̀ sọ fámọ́tò ká lè tẹ̀lé àṣẹ Olúwa.